Hello everyone, welcome to Toyeen Talks. Báwo ló ṣe ń lọ lọ́dọ̀ yín? Okay, this is just a quick one. I'd like to thank you all for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. Èmi náà wá ń bú mi. Ògún ló máa pàyà yín. Ìyá tó bí yín ni mo sọ. Ya hello. Ìyá mi ìyá Yorùbá Wuyi ojú òní tì yín. Àṣẹ Èdùmàrè. Ẹni báráyé fi ọwọ́ tì. Àṣẹ wà. Àmọ́ ju yín ṣe. Àṣẹ. Ṣé rí ọ̀rọ̀ ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ bàbá olórí pípọ́n lẹ́yìn. Ṣé nígbà tí bàbá yẹn fẹ́ tó wọlé alẹ́ ẹjọ́ yẹn? Ó mọ̀ rẹ̀ mí o. Ọkọ mi wá ń sọ fún mi pé ó gbọ́nra nù. Àwọn onílùú ló nílùú o. Yes. Àwọn onílùú ló nílùú o. Ó ti sọ fún wọn nǹkan táwọn fẹ́ ṣe. Àwọn èèyàn sì support ẹ̀. Àwa ọmọ Yorùbá wa ló yẹ ká gbé ọpọlọ wa kalẹ̀ ká rò dáadáa. Àwọn pípù yìí ṣẹ́rí ọmọ sọ pé wọ́n ń ṣe kínní kan ṣe nǹkan fún yàn kan tó fi hàn yàn. Eléyìí ó ṣe ó dẹ̀ tó fi hàn wọ́n. Wọ́n dẹ̀ ń sọ fún wa pé ilẹ̀ àwọn ni. Wọ́n sọ náà ọlọ́run làwọn ní Nàìjíríà. Ṣé kò yẹ ká bá ẹ̀dọ̀ wa àti ọ̀dọ̀fín wa ká péjòkó ká bá àwa ọmọ Yorùbá ká ní ilé ó tó lọ. Àwọn ọmọ jíjìjì wọ́n ń kó owó. Ṣé ìgbà tá ń ṣó fídíò obìnrin tó ń gbé ráìsì tó bù sínú sábẹ́ kò yóò nìkan. Kò yóò nìkan ìbànújẹ́ ló jẹ́ náà. So àwọn wèrè kó wá ṣé wọ́n mọ̀ sọ pé àwọn sẹ́fẹ́ àwọn sì ń ṣe Nàìjíríà. Ṣé orí wo ti gbálẹ̀ bẹ́yẹn ọkọ mọ̀ sọ pé àwọn sì wọ́n gbé àwọn ẹ̀sìn burú. Náà fi bá yé ara wọn jẹ́ ní ilẹ̀ Yorùbá. Kẹ́lẹ́sìn gbẹ́sìn ẹ̀ jẹ́ ká ẹ̀sìn òṣì yẹn náà ni. Yorùbá ni wá Yorùbá sọ. Ẹ̀sìn òṣì yẹn ni. Yorùbá Wuyi ṣé mọ̀ pé ọkùnrin olórí pípọ̀ ṣe àkókò tí mú dúdú kankan sí kábínẹ̀tì ẹ̀wọ̀ nǹkan tó ṣe. Bẹ́ẹ̀ni. Yes. Kò sí dúdú ẹyọ kan nínú gbogbo kábínẹ̀tì ẹ̀ báyìí. Ṣé ilé ò tó lọ? Ṣé kò yẹ káwa náà ká tiẹ̀ ronú ńjọ́ kan pé tiwantiwa kò sí anybody tó fẹ́ bá wa ṣe? Ilẹ̀ Yorùbá èmi mọ̀ pé yóò dúró but ẹ jẹ́ kí gbogbo wa ká fọwọ́ tí kò tètè dúró ní kíákíá because eléyìí àwọn Fúlàní báyìí wọ́n ń fojú wa hàn nǹkan. Trump nísìn àwọn Ìgbò báyìí wọ́n ń jó pé òkè o bàbá olórí pípọ́n ti dé o yóò gba àwọn yóò help àwọn out. Àwa Yorùbá àfòyìnbó bí ẹni tó fi ṣe èdè tiwa ó ti dèdè àti fún àwọn ẹni ẹlẹ́ni. Ìyá mi ṣe rí ọ̀rọ̀ àwọn ọmọ Ìgbò pẹ̀lú ọ̀rọ̀ Trump tẹ̀ ń sọ ẹ jẹ́ kí n sọ tá a fi yàtọ̀ níbẹ̀ fún yín mà. Ṣe rí àwọn ọmọ Ìgbò àwọn máa jubilate pé Trump wọlé. Ẹ mọ reason. Yeah. Ní ọ̀dọ̀ Nnamdi Kanu ó support ẹ̀ ó dẹ̀ wà pẹ̀lú wọn so. Okay. Àkọ́kọ́ nìyẹn. Ẹ tẹ́ bá tún mọ̀ nǹkan tó jẹ́ tí àwọn Ìgbò tí wọ́n fi ń dùn pé Trump wọlé. Ẹ lè bá wa kọ sí comment section ká máa pin ẹ̀ fún àwọn tí àbí kí máa kà síta. Màámi, ṣé mọ̀ pé ńlẹ̀ Ìgbò nísìn kò sí ọmọ kan tí wọ́n bí fúrọ̀ yá ńlá ìyá ẹ̀rẹ́ kó preach against àwọn ancestors wọn lẹ̀ Ìgbò. Ìgbà tó ní tí wọ́n pè. Ìjẹ́ pé wọ́n pè wọ́n fi wèrè pọ́ọ̀tì wèrè ni wọ́n máa ṣe ìdájọ́ fún ni which àwa ò lè ṣe. Ó ní wọ́n pé náà fi lè fi wèrè ṣe tó ní wọn bá pé wọn ò ní mọ̀ ó ní wọ́n pé náà fi lè fi wèrè ṣe àwa ń tiwa àfòyìnbó yìí ni bí ẹni tó fi ṣe. Àwọn tí wọ́n dẹ̀ ń jà yìí tí wọ́n against Yorùbá nation yìí àwọn tí ó rẹ pé kò sí anything náà ni o nothing ni o like kẹ́rẹ́ lẹ́fù náà wà o. Ó tọ́ ni ìyá mi dáadáa kẹ́rẹ́ lẹ́fù náà wà àwọn tó wà ní kẹ́rẹ́ lẹ́fù tí ò sí anything. Àwọn yìí náà mọ̀ against pé Nàìjíríà but Nàìjíríà ò kíà fún yín náà. Àwọn tó ní Nàìjíríà àwọn ní Fúlàní. Yes. Wọ́n á ti gba nǹkan wọn. Wọ́n ń ṣọ́ bàbá Tinubu bàbá yín ìyá mi bàbá yín wọ́n ń ṣọ́ lọ́wọ́ lẹ́sẹ̀ ni. Pẹ́rẹ́ báyìí tí bàbá Yorùbá fi lè ṣe normal mo sorry fáwọn ọmọ Yorùbá seriously
ẹ mọ bẹ́tẹ̀ lọ ìyá mi ojú òní tì yín. Ẹ ṣeun. Ẹ ṣé mà. We should all think Yoruba first. We should all believe in Yoruba first. Ṣé ọmọ Igbo wọ́n máa jó, wọ́n máa yọ̀, inú wọn máa dùn. Kódà tó bá possible, wọ́n máa ké hallelujah. Wọ́n máa ké hallelujah. Because ọ̀dọ̀ tí wọ́n sìn, I don't even know iye ogun tí Yorùbá máa jà. Number 1, ogun ẹ̀sìn. Àwọn wèrè tí wọ́n ti brainwash ilẹ̀ Yorùbá ni wọ́n wà. Fúlàní sọ pé àwọn fẹ́ ilẹ̀ àwọn ẹ̀ ń ṣe bí olórí ibú ẹ̀ lọ bàbá mi ẹ̀ ní dààmú. Hello, ẹjọ́ mo rí ni mo wá fẹ́ bèrè bí mo ṣe ní sẹ́ẹ̀kì náà ṣẹ́yìn alájà tó wà ní àlàáfíà street tó ṣe pure water. Ta ló ń bá mi sọ̀rọ̀? Èmi ni. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Ah. O kò ní sí complain, kò ní sí jà. Mo wọ́n ní pé mo ní alájà ni. Inú mi dùn o, àìmá wọ̀rí. Bàbá kí l'Amẹ́ríkà. Kò sí wàhálà yìí náà ti kúrò Nàìjíríà because nọ́mbà tí mo wò yìí ló ṣe nọ́mbà Nàìjíríà. Àìmá wọ̀rí mo serious o, bàbá kí l'Amẹ́ríkà. Ṣé ẹ̀yin ni mẹkáníìkì mi ni? Yes, mo ti ṣe dàí náà, ìdẹ́bà ìkúrú bá máa wọ níkà. Tó bá ti mọ́tò wa níkà alájà ni pé kí ṣe mọ́tò. Ìgbẹ́ ní 248 ọjọ́ ròdò àpapọ̀ àjẹkùnlẹ̀ 248 ọjọ́ ròdò àpapọ̀. Mo sì mọ iná abẹ́gi ṣégi fúùtù nàbí igi ọdún kan ló wà ń bẹ̀. Á dá fún yín. Níbi fúùtù níbi káwọ̀ sí ẹ. Níbi ẹgbẹ́ náfà. Àti sákò lé o. Ẹni tó wọ́n bá kí alájà ti wà nínú ìbò àìmáwọ̀ rí. Mẹkáníìkì ló ń sọ̀rọ̀, mẹkáníìkì tó ń ṣe dàí náà yín tó ń ta pólì. Tẹ́ máa ń fi kópíọ̀ wọ̀tà. Látọ̀dọ̀ Ìdòwú Ọpẹ́lẹ́hà, Afáàdòwú, Afáàìdì Ọpẹ́lẹ́hà. Alájẹ́ ti wà l'Amẹ́ríkà, náà ti dé ti láti 2004 mo ti wà ní Italy. Ẹ̀yin náà ti sákò lé. Mo ti wà ní Italy, ẹ̀rọ ní nọ́mbà ti ní pé nọ́mbà ìta lónìí. Ṣé báwo nọ́mbà ìta lónìí? Nọ́mbà ìta lónìí, mo pé kì í jẹ nọ́mbà Nàìjíríà. Náà ti wà ní ìta láti 2014, 2004 mo ti wà ní ìta lónìí. Ṣé mi ò ṣáàjẹ́ yín lówó kó tó di pé mo kó lé? Alájà tí bá ṣe ń pè báyìí, tí dẹ́gbà bá ti dọ́kọ̀ báyìí, tí wọ́n sọ pé ẹ̀ lólo ìgbà ẹ̀kọ́ tẹ̀ sí ìsìn fóònù tẹ́gbà máa ń pè, ẹ máa tẹ̀lé wá ní, ẹ máa jókòó iwájú ìdá iná ẹ̀ tí wọ́n ti dẹ̀ máa ka omi fún mi nígbà ẹ̀gbà owó yìí. Ẹ jẹ́ mi ní £1 ìyá tó dàjà ní inú mi tún gàgbà tí mo rí ipò kò sọ́mọ́ ní alájà mi. Ìyá tó ga ní ẹ̀wọ̀n rí màá kíra èmi náà ṣe ẹ̀gbà wo ní last 2 months mo jẹ gba passport mi níta. Ok, kò sí wàhálà. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ lẹ́yìn ètò. Okay, lẹ́yìn táwọn sọ̀rọ̀, okay ma. Ó dàbọ̀. Àṣírí tú o. Àṣírí tó tú Ọlọ́run ló tú. Àṣírí tú o. Àbáṣírí ò tú. Kò sí nǹkan tó bò. Kò sí nǹkan láyé tó bò. What a blast from the past. Ìyá oní pure water. Yorùbá wo ìyá oní pure water. Driver mẹkáníìkì dáiná mi ló ń sọ̀rọ̀ yẹn. Tí n bá ráwọn ọmọ àlè kan tó bá ń sọ̀rọ̀ jàgàjàgà lórí Facebook nísìn, I could just dey look you. Because àwọn ìyá yín wọn ò ṣiṣẹ́ owó rí. Gbogbo wa kọ́ nínú wa dùn wípé a kú ní ilẹ̀ bàbá wa wá ń ṣọmọdọ̀ níbi bíi. Gbogbo wa kọ́ nínú wa dùn sí. Gbogbo wa kọ́. Èmi Yorùbáwùyí particularly. Èmi Yorùbáwùyí 20 years ago. Tó bá sọ̀rọ̀ Amẹ́ríkà létí mi, mo sọ pé kí mo fẹ́ lọ ṣe ni mo fọba tó ní mí mo fi búra. Mo fi ọba tó ní mí mo fi búra.
mo máa sọ fún yín pé lọ sí 24 road H close ní First Town ẹ bẹ̀rẹ̀ ABC. Many people tell me lórí tí mo yẹn sọ̀rọ̀ lórí live wọn ABC. Always be competent. Olùgbà àti kékeré lèmi ti burú. ABC lórúkọ mi, always be competent. Anything you want to do, always be competent in it before you put your hand, abi you put your leg into it. Many of you Los America, they pay wa America. Orí ìyá yín ò dá. Àgàgà èèyàn mo òṣì tẹ́ bá kọ́lá tó wà lórí Facebook yín. Orí ìyá yín ò dá. This is why mo put all my strength into this agitation. Kí ló ṣe mí tí mi ò lè wà nílùú mi kí máa dáko? Kí ló ṣe mí tí mi lè wà nílùú mi kí máa ṣiṣẹ́ oko? Ibi tó sọ yẹn, ìwọ lọ síbẹ̀. Ní Ọjọ́ road kó sọ pé ABC. Ṣebí mechanic diner lele. A ní mechanic tó ń ṣe faka, tó ń ṣe Ford. Ara trucks ìjọ tá fi ń kó pure water. Àwa wá sí biz àwa ń ṣe ọmọ ọ̀dọ̀. Ilé wa ní láti wá ń ṣe ọmọ ọ̀dọ̀ mi bí. Gbogbo wa kọ́ pé mo lọ sí ìlú òyìnbó, gbogbo wa kọ́ ni our proud pé àwa ń ṣe ọmọ ọ̀dọ̀ nílùú òyìnbó. When you see me talking about Yoruba, you ma gbogbo ara sọ̀rọ̀ pé ká gba ilẹ̀ wa. This is one of the reasons. Èmi ò gba kí tó wá sí America, mi ò gba salary lọ́wọ́ èèyàn rí o. Mi ò tẹ́wọ́ gba owó oṣù lọ́wọ́ èèyàn rí. Mi ò tẹ́ ọwọ́ mi báyìí fi gba owó oṣù ní ọwọ́ èèyàn kí tó wá sí America. Kékeré báyìí mo ti ń ṣòwò, Ọlọ́run dé gbà fún mi. Tí mò ń ṣe, tí mò ń rí ṣe. Àwa sáwá sí America, àwa ń ṣọmọ ọ̀dọ̀. Àwa wọ ṣẹ́ẹ̀tì. Àwọ̀ kíní. Àkó wa máa kó kíní mọ́ra. Èèyàn ọmọ jàtìjàtì ọmọ rándanrandan yìí. Tí wọ́n ti fi ẹ̀sìn brainwash yín. Mo jí láàárọ̀ mo rí olórí burúkú ọmọ òfò kan. Ẹ kì í fi picture ẹ̀ hàn yín. Ó ní nurse Àyìndé Ọlá lórúkọ òun. Ó ní ìyá òun máa ṣòfò òun ni. Ó lọ máa kú mọ́ ìyá òun lójú. Nítorí ẹ̀sìn. Ṣé bí Amẹ́ríkà ṣe ń ṣe ẹ̀sìn nìyẹn? Saudi tó ti fún yín lẹ́sìn bóyá ń ṣe orí burúkú nìyẹn. Ṣé bóyá ń ṣe èrè nìyẹn ní Saudi? Ṣùgbọ́n lórí ibú ni yín. Téèyàn bá fẹ́ sọ ẹ máa jẹ́ kéèyàn máa sọ̀rọ̀. Sometimes oh my God. Tí n bá rí wèrè yín gbà mí báyìí. Tẹ́ bá ń ṣe òṣì, má kàn máa wò yín ni. Irú àwọn olóyin, irú àwọn ta ló bí àwọn ọmọ òfò yìí? Ta ló bí yín? Ta lẹni tó bí yín gangan? Ìgbà mi máa wò yín báyìí. Ta ló bí àwọn olórí ibú ọmọ yìí? Because mi ò bí èèyàn gidi bí yín. Téèyàn gidi bá bí yín, ẹ ní máa ṣòṣì. Àwa ṣiṣẹ́. A mọ̀ yìí pé kéèyàn wá aṣọ ọmọ ọ̀dọ̀, kéèyàn máa wá aṣọ ọmọ ọ̀dọ̀ nílùú òyìnbó. Àwọn bàbá yín ránṣẹ́ lọ sí ìlú òyìnbó tó wá ń gara ṣe. Àwọn bàbá yín lọ máa ìjọbẹ̀rí tó máa ń já epo sáyà. Àwọn bàbá yín ni ọmọ ìjọbẹ̀rí tó ń jẹ́ epo sáyà. ABC àwa ní kékeré láti mówó nínú owó. Mo fọba tó ní mí mo fi búra. Mo fi ọba tó ní mí mo fi búra. Àwọn bàbá yín tó ń jẹ́ jàǹjà ńlá jú ńlá lóyìnbó ya. Àwọn bàbá yín nìyẹn. Think Yoruba first. Think ilẹ̀ first. Yoruba nation first before anything. Ilẹ̀ wa. Èmi ò kì í ṣọ̀lẹ. Mi ò kì í ṣe ọ̀lẹ. À ń lose àwọn tó jẹ́ kí wọ́n jẹ́ ògo ilẹ̀ Yorùbá. Ìlú mi wá ń gba ògo, Nàìjíríà wá ń gba ògo ọmọ Yorùbá. Èmi tó ń wò yìí, mi ò kọ́ iṣẹ́ irun dídì. Tí bá ṣe irun orí mi èmi ni mo ń ṣe. Irun orí mi èmi ni máa ṣe. Tí bá fowó ṣe irun bóyá ẹ̀ẹ̀mejì àbí ẹ̀ẹ̀mẹ́ta lọ́dún kan, ni máa fowó ṣe irun. Mo fẹ́ di irun mi lọ́wọ́ ni, mo fẹ́ di ní weaving ni, mo fẹ́ braid ni, èmi ni máa ṣe.
ṣé mi ò lè má ṣe yẹn Nàìjíríà kí n máa mówó dání ẹ̀yin ẹranko kò sí talent kankan that is the only thing you know that man wò yín ẹ máa irritate me máa rí bí ẹni pé àbí wèrè lójú mi irú kíní kan nurse Ọláìdé àbí kí ló pera ẹ dàbí wèrè many of you náà ìwọ arọ́láwọ̀n àbí kí lórúkọ ẹ after this thing if you comment on my show I will block you forget for what what's in inbox mi wá sọ pé sister mi I am not your sister I am not your sister arọ́láwọ̀n àbí kí ló bá arọ́láwọ̀n lórúkọ ẹ I am not your sister I'm gonna post you after this show tó bá bí ere o comment lórí page mi o comment good o comment bad o I will block you I don't want you on my page kẹ́ kó orí burúkú yín kẹ́ kó síwájú bóyá àwọn làwọn lórúkọ àbí àwọn làwọn kíní kan lórúkọ kíní mo dá sọ pé àwọn làwọn something lórúkọ if you comment on my page either good or bad I will block you I don't want you on my page please ẹ jọ̀ọ́ mo fọlọ́run bá bẹ̀ yín mi fẹ́ yín lórí burúkú lórí page mi mi fẹ́ tí ó lè think pé báwo la ṣe fẹ́ ṣe ilẹ̀ wa báwo la àwọn talent tá ní báwo la ṣe fẹ́ lò ilẹ̀ wa dá fún ọ̀gbìn báwo la ṣe fẹ́ ṣe ọ̀gbìn lórí ilẹ̀ wa tí àwọn olùkárà wa tí wọ́n ní wá jáyàn lọ́rùn wọ́n pààyàn bí ẹni tó pa ẹran the politicians wọ́n kí ẹ̀ now ẹ wá wọn notes bí wọ́n ṣe ń bọ́ta I posted many videos on my page this morning one show tí mo ṣe lórí YouTube ẹ wá wọn notes bí wọ́n ṣe ń bọ́ta Professor Ango Abubakar be Abdullahi ni Abubakar Ango Abdullahi Ango Abubakar ni ẹ wo bóyá ń bọ́ta àwọn notes ti ṣe meeting wọ́n ti ń pariwo sí wọ́n ní Nigeria ti expire let me see if I can get it here for you ẹ jẹ́ kí n wò bí àwọn lè rí kíní yẹn fún yín wọ́n ní notes wọ́n ní notes àwọn notes ní Nigeria ti expire let me see please okay torí àwọn tó wà níbí ẹ kí n lo torí àwọn tó wà níbí náà kàn lè bá a rí ìfẹ́ pé YouTube nìkan lẹ́sìn wọn máa rí wọ́n ní Nigeria wọ́n ló ti expire ṣebí nǹkan tí Sunday Igboho sọ nìyẹn ẹ̀yin wèrè burúkú yìí ẹ̀yin ẹni òfò let me bring it here. Ṣé bíbí ló wà bíbí ló wà. Ẹ má bínú torí Ọlọ́run mo fẹ́ máa bínú mo máa ń fi style bínú díẹ̀ máa ń bínú kékèké kan báyìí àwọn bínú pekú kankan báyìí ó ní. Some of us who have been invited here. Okay, let me just share it so that my bonus speaker. One in Nigeria has expired over 10 years ago. But when Buhari was there, wọ́n sọ wọ́n kan àbí? Because Buhari ṣílẹ̀kùn fún àwọn ọmọ tí wọ́n kàn máa wọlé kàn máa wá pa yín. And they support that. Buhari ṣílẹ̀kùn fún àwọn ọmọ tí wọ́n kàn máa wọlé ká gbésùn mọ́ máa wọlé kàn máa jí yín gbé. Many people jẹ́ mẹ́ka tán ra wa. Yoruba at least 30% wá ti sá kúrò nílé. 30% tó sá kúrò nílé yẹn wọ́n plan máa kó àwọn family wọn kúrò nílé. Another 30% tí ọmọ Yorùbá mi tó máa fi jẹ́ 60 wọ́n wà lójú ọ̀nà. Tí wọ́n travel by road. Tí mi inú wọn ti kú sí desert. Ìmí ti kú sí Mediterranean Sea. Wọ́n ti bá ọmọ mi sùn wọ́n ti yọ ìtẹ́lẹ̀ òbu ẹ̀ lé lọ́wọ́ nínú ní desert. Another 30% tẹ́ ń wò yẹn. Wọ́n wá owó tó máa fi ṣe jápa. Owó tó máa fi Nàìjíríà sílẹ̀. Ní gbogbo wọn wá 10% tó wá kù tí wọn ò fẹ́ kúrò Nàìjíríà ó làwọn elite yín àwọn politicians yín àwọn ọba àwọn ìjòyè
tí wọ́n kówó Nàìjíríà jẹ àwọn ẹgọgán ní Nigerians 10% yẹn ẹ bèrè pé àwọn ọmọ wọn dà wọ́n ti kó àwọn ọmọ wọn lọ sí òkè òkun wọ́n ti kó àwọn now I'm gonna after this I will play a torí tá bá sọ wípé nǹkan ń bọ̀ nílẹ̀ Yorùbá kẹ́ la ojú yín á dàbí ẹni pa à ń ṣeré now let's play this. Kó download tán tó bá download lọ́wọ́ ẹ kàn wá play video kan fún lórí Facebook màá sáré play video kan fún yín. ẹ̀gbọ́n tí n fẹ́ kà yìí wọ́n ń pe tírà kan ní tahrirul wasila ṣẹ́gẹ́d mẹ́sìn eléyìí ó wà lọ́dọ̀ àwọn ṣíà bẹ́ẹ̀ ó dẹ̀ wà lọ́dọ̀ àwọn súnnà náà bẹ́ẹ̀ ṣẹ́gẹ́d mẹ́sìn minhaju salihin àwọn àfọwọ́n súnnà ni wọ́n ń pe kíní kan ní at-tamattu' bir-radi'a èèyàn lè gbádùn ọmọ tó mọmú lọ́wọ́ ó wà nínú ideology ṣíà ó wà nínú ideology àwọn sàlàfíà yìí náà àmọ́ ìyàwó pé tí a bá dẹ̀ àfa àtọ́lẹ́à náà ti explain ní tó jọ bẹ́ẹ̀ rí nígbà tẹ́nìkan ta sí wọn àmọ́ táwọn ń súnnà yìí lè ní fẹ́ kà jáde kẹ́yìn náà kẹjẹ́ àwájọ gbọ́ ọlọ́run kò ṣíjú àánú wa ẹ máa gbọ́ wọn ní yàjúùsù. ní sùúrù nígbà tẹ́ ẹ gbọ́ pé èèyàn lè gbádùn ọmọ tó mú lọ́wọ́ ọmọ tó mú ọyàn lọ́wọ́ kí ni ibo ni ọpọlọ yín kọ́kọ́ lọ wípé èèyàn lè gbádùn ọmọ tó mú ọyàn lọ́wọ́ ṣé pé ẹ̀yin wèrè mùsùlùmí ṣé pé mi ò dé tọ́ yín tẹ́ bá dé ìtọ́ mi àìmọye fídíò ló wà lọ́wọ́ bí wọ́n máa play síta èmi kọ́ ni mo kà jáde àwọn àfáà yín náà kà jáde èèyàn lè gbádùn ọmọ tó mú lọ́wọ́ bó lọ́kàn yín lọ now listen how we gbádùn ọmọ tó mú yàn lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe máa gbádùn ẹ̀ listen to him. tamattu' bis-saghira wọ́n ló lẹ́tọ̀ọ́ kéèyàn gbádùn ọmọ kékeré li jawasi al-istimta'i nítorí pé ó lẹ́tọ̀ọ́ láti bá a ṣeré bi ghayri al-wata'i láyìn ṣe pé èèyàn fẹ́ ní ìbálòpọ̀ ọkọ láya pẹ̀lú ẹ̀ wọ́n ní wa innama la yajuzu ad-dukhulu biha qabla bulughiha wọ́n ní kò lẹ́tọ̀ọ́ kéèyàn wọlé tọ́ kó tó bàlágà wọ́n ní wa hadha al-jawazu thabit àmì eléyìí tá a fẹ́ sọ yìí òun lẹ́tọ̀ọ́ dáadáa ṣàwá à ń wáṣọ láti mú dátọ̀lá ọkọ̀ yálà ó ti tó àsìkò bàlágà ẹni o àbí kò tí ì tó kí wá ní tí wọ́n lò lẹ́tọ̀ọ́ yẹn àtàkùrìrù ká gbé ọmọ yẹn sábẹ́ tán káwá fi kíní ha níbi tán. ṣọ́kìlì ẹ̀ ẹ̀yin èèyàn mi ṣe é gbọ́ ẹ̀yin èèyàn mi ṣe é gbọ́ àwọn wèrè tá máa tẹ̀lé rèé o ṣé ẹ ti rí ṣọ́kìlì ẹ̀ dáadáa kí ló ti YouTube yẹn tutù lẹ́nu má mo dúpẹ́ bẹ́ẹ̀ ló mórí yín mo sáà ti bẹ̀rẹ̀ tẹ̀ ń kí mi yàbí Florence Abímbọ́lá Stella mo kí yín Ògbó Adé mo kí yín ṣá ok àgbà mo kí yín o ṣé ẹ gbọ́ èyí olórí bú ọmọ tẹ wá ń bú yàrá ìyá yín ṣé èyí tẹ́yọ̀ ọmọ bá gbélé léyìí ó lẹ́tọ̀ọ́ ọmọ tó mú yàn lọ́wọ́ ká bá ṣeré ká wá fi kinní ká fi alábẹ́ ẹ̀ tán ọmọ tó mú yàn lọ́wọ́ kẹ́ ẹ fi pọ́nrán alábẹ́ ẹ̀ tán ṣọ́kìlì ẹ̀ àtọ̀dá ló kìlì ẹ̀ o àtọ́ Facebook àrí kọ́mẹ́ǹtì tí yàmú àjùwà lórí Facebook ṣọ́kìlì ẹ̀ ẹ lè fi pọ́nrán ọmọ tó mú yàn yẹ́ ẹ̀ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ṣe ń bímọ lọ́wọ́ ẹ̀yin ọlọ́mọge àbẹ́yìn young mamas ẹ ti gbọ́ ẹ bá mi thumb up lórí YouTube yẹn thumb up tá lórí YouTube yẹn kéré jù ẹ bá wa thumb up lórí YouTube yẹn ṣọ́kìlì ẹ̀ ẹ bá wa share fídíò yìí ẹ bá ẹ̀yin wẹ̀rẹ̀ yẹn ẹ má wá sórí page mi ẹ má wá sórí page mi I am not one of those though I appreciate pé mo wà níbi bí because tá bá wà Nàìjíríà depression àti pàyà yín tá bá wà Nàìjíríà ìyá yín sílẹ̀ tí ní stroke
tó bá wà Nàìjíríà bẹ́ẹ̀ ìyá yín náà ti máa lọ gbé dìríkà ráìsì kan sínú òbò àwọn kọ́sítọ́mà ti máa tọwọ́ bọ̀ lábẹ́ wọ́n lọ́mọ tó mú yàn lọ́wọ́ ìyá mi Florence wọ́n ní kọ́fì wo ìwọ tó ń tẹ̀yẹ̀ bímọ tó bá wá kí ẹ tó lọ gbọ́ bẹ́ẹ̀ fún wọn wọ́n kàn máa fi kan alábẹ́ ẹ̀ tán ni kọ́fì kan alábẹ́ ẹ̀ tán ọmọ tó mú yàn lọ́wọ́ àwọn wèrè somebody atẹkimiru sọ̀rọ̀ sókè àwọn àgọ́ rẹ̀rìn bàbá jẹra dánwò. àwọn àgọ́ rẹ̀rìn. àdánwò burúkú. wọ́n gbà wípé a lè ṣe tẹ̀fọ̀kìrù yẹn kéèyàn mú nǹkan ọkùnrin èèyàn kó fi há itan ọmọ yẹn. àwọn tó mú yàn lọ́wọ́. ẹlẹ́wọ̀n ni gbogbo àwọn bàbá gbàgbé. iṣẹ́ yìí náà rí. ẹ̀gbọ́n àwọn ilé rẹ̀ káwọn human rights àwọn lẹ́yìn kan máa ta àwọn tó ń gáìdì gẹ́sẹ̀ ṣáìdà fún gbogbo àwọn ilé rẹ̀ kan máa pàkàtì. ẹ̀yin náà wọ́n dìídì sọ ń bẹ ni ẹ máa gbọ́ sà wọ́n ní amẹ́lì istimta'u bima 'inda al-watay àwọn gbogbo tó lè mú ìgbádùn wá tó yàtọ̀ sí kéèyàn bá a sùn bí lọ́kọláya mina nazar wọn là lè máa wò ó wà lámsù a lè máa fọwọ́ pa lára bishawa wà dọ́mí a lè máa họ́ọ̀gì ẹ̀ wà tẹ̀fọ̀kìrì a lè mú kíní ọkùnrin ká tìbọ̀ níbi itan látẹ̀yìn báyìí wọ́n ní fàjà isufil jẹ̀mẹ́yìn ẹ máa gbọ́. àwọn àti ní látẹ̀yìn lẹ́tí bá tìbọ̀ o ọlọ́ ẹ̀ lè tìbọ̀ látẹ̀yìn olùbọ̀bọ̀ tí kì í bọ̀ ń bọ̀ ọmọ tó mú yàn lọ́wọ́ wọ́n ní ẹ̀ tí kì í bọ̀ ń bọ̀ yẹ pé lórí burúkú ni ṣe pé mi ò ta sí yín mi ò dẹ́tọ̀ yín ẹ ṣá let me be ẹ ò follow mi tọ àfáà ní ọdún ẹ̀rọ ẹ pè wọlé ẹ pè wọlé nísìn ẹ pè wọlé àti níbi 30 minutes àfáà ní olúbọ̀nbọ̀ tí kì í bọ̀ ń bọ̀ ọmọ tó mú yàn lọ́wọ́ wọn ní ẹ má ṣe láti wá ẹ má gbèsè láti wájú torí àti wájú yẹn bóyá ọmọ yẹn lè rí gbọ̀ngbọ̀n kó dákú so ẹ má ti bọ̀ láti wájú wọn ní ẹ gbèsè látẹ̀yìn ni ọlọ́run TikTok yìí ẹ̀ẹ̀dá lórí TikTok wọn ni ẹ má ti bọ̀ láti wájú o ẹ bá skọ́ọ̀bù ẹ̀ látẹ̀yìn àwọn olórí ibú kò ní dáa fún ìyá yín bá tó kọ́ sórí péjì mi èpè ló máa pàyà yín àfa sọ̀rọ̀ jàre àtẹ̀yìn ni ẹ ti ṣe o ẹ má ṣe láti wájú àwọn olórí ibú ẹ má tọ́jú ọmọ yín ẹ yẹ kí wọ́n á kí yín kó dé fìdò fún wá kí yín kó ń ran ọmọ yín látẹ̀yìn sọ̀rọ̀. wọ́n ní gbogbo ẹ̀ ló tọ́ wà láwọn fi rọ̀ díà ó dà tó bá jẹ́ pọ́mọ yẹn ṣe mọyàn lọ́wọ́. ó wà nínú àkídà ó wà lọ́dọ̀ ṣíà ó wà lọ́dọ̀ àwọn sàlàfíà náà ẹ wá rí i pé àwọn ó máa bú ṣíà lórí ẹ̀ àwọn náà sì ní lọ́dọ̀. lónìí mo máa gbìyànjú láti. bàbá ọlọ́run wọ́n ti kó àwọn after the nísìnyí Yorùbá wòye nísìnyí. lónìí mo máa gbìyànjú láti. bàbá ọlọ́run gbọ́dọ̀ lẹ́nu àfa ẹ̀dá wọn ni ẹ lè ẹ tó lọ fọ ọmọ ẹ jẹ́ kí ìkiri n lẹ́nu sáré ka ẹ lè gba ọmọ nínú kó sùn àbúrò wọn fún yín téèyàn gbọ́dọ̀ fi kódà téèyàn bá ń bá wọn gbélé gé. ṣé ẹ ti gbọ́ báàmì àrólé Oòduà ẹ ṣeun mo rí yín wọ́n ní ẹ lè rún ọmọ tó muyàn lọ́wọ́ àmọ́ ẹ má rún láti wájú ẹ rún látẹ̀yìn ni ẹ bọ̀m̀bọ̀ tírí bọ̀m̀bọ̀ ẹ̀ olúrimọ̀ rí mọ̀ olúbọ̀m̀bọ̀ tírí bọ̀m̀bọ̀ wọ́n ní ẹ bọ̀m̀bọ̀ tírí bọ̀m̀bọ̀ ẹ̀ látẹ̀yìn ẹ mọ̀mọ̀ tírí mọ̀mọ̀ ẹ̀ látẹ̀yìn ọmọ tó muyàn lọ́wọ́ ẹ dákun mọ́nà jù máa gbà lọ́wọ́ ìyẹ́ ẹ jọ̀wọ́ fọlọ́wọ́ bá bẹ̀ yín báwo ni wọ́n ṣe máa gba ọmọ yẹn lọ́wọ́ ìyẹ́ kí náà máa sọ fún ìyẹ́ afẹ́ lọ bí ẹ tọ́jú ọmọ ẹ àbí kí náà máa sọ fún ìyẹ́ ìyá afẹ́ lọ bí ẹ tọ́jú ọmọ ẹ o ọmọ ẹ àwọn àgbẹ̀sán ni ẹgbẹ́ sẹ́sẹ̀ ẹ lè gbé sẹ́sẹ̀ kan látàn ẹ ní ẹ látàn ẹ bọ́m̀bọ̀ tírí bọ́m̀bọ̀ ẹ látẹ̀yìn ẹ̀yin olórí ìbú ẹ má wá sórí péjì mi ara ń kan mí ẹ mọ̀ ni àwọn èrè ti bẹ̀rẹ̀ sí ní flag Facebook ẹ flag Facebook if you can watch me on YouTube please come on YouTube ẹ máa flag ẹ bọ́lẹ̀ kò ní dáa fún ìyá yín ìjẹ́ ẹ̀yin nìkan ni kò ní dáa fún ìyá yín ẹ máa flag Facebook yẹn bọ́lẹ̀ kò ní dáa fún ìyá yín àwa lórí YouTube ṣáà lórí YouTube ẹ̀yin tèmi alpha lórí YouTube àwa lórí YouTube à ń gbádùn lọ́wọ́ lórí YouTube
So clear lórí YouTube. Is this a clear? Ide clear? Orí ìyá yín ti yí. Ide clear? Ẹ bá mi lọ pop lórí YouTube. Mama tiri mama, baba tiri bombo, so clear. Is a mama tiri mama, baba tiri bombo, olórí ibu yìí. Mi de to ye má súnmọ́ mi ara ń kan mi. Ara òtútù tó mú mi, kò kí n ṣe le mi ni mo wà. Kí n ṣe le mi ni mo wà. Hello sir. Ipa wo ìtura. Ní ṣàgbákò wọ́n ní mama tiri mama tó mú yàn lọ́wọ́ o. Ṣe rí ẹ má ẹ̀kan kanra ẹ̀tà mọ́ ajé àbọ̀ oníṣọ̀. Ṣe rí àwọn MS bàbá wọ́n fún wọn back to back. MS kọ́ eléyìí àfà ló sọ eléyìí àfà gangan ló sọ. Ṣe rí báwọn ọmọ yẹn ṣe fún wọn yẹn irú yín ẹgbẹ́ nǹkan tó dáadáa nínú màmá wa ta sí torí pé tó má ti dọ́dọ̀ àwọn ọmọ yẹn máa ń já ráǹkì wọn ni. Nítorí pé gbogbo nǹkan tó bìlì fún ọmọ yẹn àwọn ọmọ yẹn máa kó tiẹ̀ fún. Bẹ́ẹ̀ni. Wàá dẹ̀ ní kó ló ń ta. So ẹ máa kọ́rọ̀ wọn kó ọ̀tí. Mo fẹ́ sọ̀rọ̀ kan fún yẹn ẹ̀ lè believe. À ń gbọ́ yín. Ọmọ tí ó yẹ kí n fẹ́ níyàwó lé. A nífẹ̀ẹ́ ara wa gan. A jọ wà for sometimes kí tó wá sí abroad ní 90s. Ṣé n get me sí? À ń gbọ́ yín. So due to our closeness ṣe mọ̀ ó normal nílẹ̀ Yorùbá obìnrin tẹjọ́ ń tẹ̀léra yín tẹ bá bá jáde tí ẹ bá bá bóyá kẹ bá ẹ máa béèrè question lọ́wọ́ ẹ̀. Ó jẹ́ kí n mọ̀ wípé àwọn paná ọ̀rọ̀ yẹn ni wípé bàbá òun ilé kéwú tán ní kó máa lọ àfáà ló disfájì nù. Òun délé òun sọ fún bàbá òun wípé nǹkan tó bírèkì ilé kéwú òun nìyẹn bẹ̀ wọ́n sáré lọ pé àwọn àgbààgbà so nǹkan tí ń lọ tipẹ́tipẹ́. Àwọn MMS yìí àti gbogbo wọn tó ń jáṣẹ́ wọn yìí àwọn ló ń ká wọn lára tó ń ta sẹ́yìn kéékèèké ẹ̀yìn tẹ̀ mẹ́nu bọ̀rọ̀ wọn kéékèèké nítorí apá àwọn ò káwọn yẹn. Àwọn yẹn tó ti wá lọ gbé Arab kan wá ń sìn tó jẹ́ ọmọ Saudi ó jẹ́ lẹ́kítọ́rà ó jẹ́ ìyẹn wá ń bá wọn fà á. So ibi wọn ò lè fún apá wọn ò ká bẹ̀rẹ̀ irú yìí tẹ ti já sí wọn àwọn tí ẹ ti withdraw ní ìlànà wọn àwọn náà máa wá create provocation lọ́dọ̀ yín ẹ má máa rán ya wọn. In fact tí o bá ń ṣe pé ìlú òyìnbó ni ọmọ ẹni mi bá fẹ́ ó kùn fún mi ó bá fà ẹ̀ hàn mi ó sọ ogun tí kò ń fẹ́ bá fà bẹ́ẹ̀ kí wọ́n sáré lọ pera wọn ẹ mọ báyìí máa ń sáré àríjà wọn. báyìí lọ sílẹ̀ àwọn àkànbí alọ́ba tó lọ ń bá wọn fámìlì ẹ̀ wọ́n mẹjọ́ rò tó àwọn wèrè. So ẹ fi wọn lẹ̀ ẹ káwọn ọmọ yẹn máa fún tó bá ti wá sí pé ìdíwà ń bì ẹni kò lọ bá àwọn MS bàbá. tó bá ti wá àwọn fídíòsì kan wà lọ́wọ́ mi tí mi kì í play anytime tó bá ti wá bú mi any show tó bá ti fẹ́ show mo máa play àwọn shocking videos. Nbalẹ̀ máa play ẹ ti máa sọ fún yín pé. ìwé eléyìí sì tábà play ẹ̀ màmá ẹjí má ti ń pariwo pé kẹ́nìkan má bọ̀ mọ̀ òun ṣeré mọ̀ òun ò ní dágún o ìwé eléyìí tábà play ẹ̀ nísìn ṣe mọ̀ pé àwọn ìyá wa tó wà lórí page wọn nílé sọ fáwọn àwọn ọmọ wọn pé ẹ má lọ bá kinní kan o wọn kàn máa gbá àwọn ọmọ wọn sórí tán máa fi nǹkan bọbọ tí bọ̀ǹbọ̀ wọn látẹ̀yìn ni irú àwọn girama tó wà nílùú òyìnbó sí wọn nílé pa ọmọ wọn láti lé pé lọ́wọ́ sọ Yorùbá Wuyi bọbọ tí bọ̀ǹbọ̀ ni o èyí náà wo ọmọ tó muyàn lọ́wọ́ wọn ní kàn fi nǹkan rìn látẹ̀yìn ní abẹ́ ẹ̀kan ẹ̀. Bébì mi tí mi sọ fún yìí only it happens age 12. Oh my God. That was 80s ending 80s towards ending 80s. Age 12. Yes ló sọ pé ó ṣẹlẹ̀. So ìgbà tó ti mature táwa mọ́ra wa ní towards ending 80s ló ṣe wá lè open up fún mi when I ask the question nígbà tí mi bá bẹ̀. So social media ó tàṣírí wọn gan tó bá ti wá ẹ má ẹ̀kan sọ wá dọ̀tá ayé ẹ ṣe ṣé nǹkan tó fẹ́ nìyẹn lọ sí péjì báyìí wàá gbèsè ẹ̀ ń bẹ̀ wàá bá láàbì ẹ̀ lọ́rọ́ ẹ máa bí tó bọ̀ mọ́. ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé gan ẹ ṣé bàbá mi ẹ̀yin wèrè burúkú ẹ má wá sí péjì mi ẹ má wá péjì mi wọ́n ní ká bá wa share video lórí TikTok ní ẹ bá wa share video wọ́n ní ká bá wa tap lórí TikTok wọ́n ní bá wa share kẹ́ bá wa power tap lórí TikTok
Thank you. God bless you. More likes can attract viewers. Okay. TikTok. Ìbọn méjì máa bọ́ sí rí ẹ lórí TikTok bóyá ń ṣe. Ẹ jọ̀ọ́ mo fọlọ́run bá bẹ̀ yín. Please don't come to my page. Mo bẹ̀ yín ni. Mi ò nífẹ̀ẹ́ yín. Ẹ̀yin náà nífẹ̀ẹ́ mi. Èmi náà ò nífẹ̀ẹ́ yín. Èmi ò kí ń ṣàlọ́fẹ́ ni tó bá nífẹ̀ẹ́ mi. Mi ò sí lára àwọn tó máa bẹ̀ yín pé kíní kan. If you don't like me, èmi náà like you. Problem ti ẹ nìyẹn. O lè má like me kó máa expect me pé ẹ jẹ́ no. Tó bá ti like me kẹsẹ̀ báyìí mo ti kórìíra burúkú. So man I dey on a day make I dey my day. They know they push day. Ẹ má kórìí burúkú wá sórí page mi. Now bàbá ta fẹ́ play ọba yẹn ti ẹ̀ dànù. Ẹ̀yin olórí ibú ẹni òfò. Ilé mo kò bẹ́ kẹ́ sáré gbọ́ eléyìí ni bàbá tó sọ pé Nigeria ti expire. Ṣé kí n play báyìí? Okay, I think I have to play this one. Ẹ̀yin YouTube ti rí. Bóyá kí n play ẹni bíbí. Ẹ kí n play ẹni bí àwọn YouTube ti rí. Ẹ ká gbọ́ ẹnu bàbá Gango àbí kí ló pè. Àwọn olórí ibú. Wọ́n pa wọ́n. That some of us who have been invited here perhaps should be in the museum by now. By virtue of the number of days, months, and years that were spent on this planet. Ṣé òun bàbá yìí kílẹ̀ báyìí àbọ́dọ̀ mi nìkan ló ti ní ẹ̀kọ́. Abdullahi Ango Abubakar bàbá náà ni Ango Abubakar ó ní Ango Abubakar ló ń sọ̀rọ̀ yẹn. Ṣé ó clear àbí kí n sọ nǹkan tó sọ fún yín? Ṣé òun ẹ clear because bóyá ń sọ̀rọ̀ lọ́dọ̀ tèmi dàbẹ̀ ni pé ó ń echo. Please let me know tó bá clear. Mo kò fẹ́ mọ̀ tó bá clear ni o. Ẹ yẹ kí n mọ̀ tó bá clear níbẹ̀ yẹn. Bí yá kí n clear níbi ọ. Not clear. Ẹ yẹ kí n wò bí yá kí n gbé sórí kí lórúkọ ẹ̀. Olórí burúkú. Ẹ ò bí gbogbo wa táwa ní. Àwa jókòó sí ìlú òyìnbó. Àwa ń bá yín ṣeré. Wèrè ń ṣàwọn tó ní wèrè gidi ń ṣàwọn tó ní wèrè gidi ló ń ṣàwọn tó ní because many of us tẹ́ ń wò yìí ilẹ̀ wa original ọmọ Yorùbá ni wá ta believe lórí ilẹ̀ wa ẹ mú Sunday Igboho ẹ lé sẹ́yìn òdì ẹ ń ṣe bí olórí burúkú ògùn ló máa kí n fún yín lépè o. What did they? You know what? Talk to me. Talk to me. Àwọn òpònú tọwọ́ bobìnrin lóbò torí ráìsì ló ní kàkùn. Àwọn àṣìṣe Bring it down. Hey. Will you bring it down? Hey, bring it down. Torí ìdílé ká ráìsì kù. Kó yọ ráìsì nínú òbò ní gbangba. Ẹyọ lórí ìbú. Àtúnwá aṣọ máa wá kó ṣìwà èpè máa fún yín. Èmi àti mi ò ráyè òṣì orí yẹn mi ò ráyè má kó ṣìwà sórí péjì. Keep it down. You don't have a room now. Bring the manure. I said, come on. I said, bring it. That some of us who have been invited here perhaps should be in the museum by now. By virtue of the number of days, months, and years. So clear, bye. Ẹ jẹ́ ẹ̀yin èèyàn mi so clear báyìí. Ṣé kò sáwọn ṣé àbẹ́ àti lórí life mọ́ ni mi máa ráyè o. So clear báyìí. Tí mo ṣe wà lórí life ṣe wà. TikTok ṣe gbọ́.
So much okay. More lórí TikTok. Please, if I am still on YouTube, eba mi say hi. Eba mi say hi. If I am still on YouTube, eba mi say hi. If I am still on Facebook, eba mi say hi. If I am still on TikTok, eba mi say hi. Okay, TikTok, Mr. Aton, that's okay. We are with you. Facebook, unko. Facebook, are you there? Okay. YouTube not okay. YouTube not so clear. Okay, YouTube. Like Facebook mo better. It's okay. That was on Facebook mo yẹ ká máa Facebook kule. Yẹ ká máa ṣe kíni lọ. So TikTok àti kilo ruko. That was spent on this planet. To be the chairman or co-chairman of this occasion is a great honor and great privilege for me. Having been born a Nigerian, but a British Nigerian, in the sense that those of us who are born before 1914, or those of us who are born after 1914 up to 1960 could describe ourselves in various forms and terms. I, having been born 86 years ago, I was born a Nigerian British Nigerian. This new nation was then born. Okay. We'll see the content of that edict. It was an edict because 14 included 6 eminent Nigerians, or 6 eminent people, because at that time, before the èèyàn mẹ́rin lẹ gbọ́ pé wọ́n gba odidi Nàìjíríà fún yín. Èèyàn mélòó? Ẹ ṣáà gbọ́ èèyàn tó gba Nàìjíríà fún yín. Àwa ń sọ̀rọ̀ sí pé ká pawọ́pọ̀, ká dá dúró, ká gba ìlú wa. Ẹ wá bú yàláyà yín. Èpè ni máa fi bà ti yín jẹ́ o. Mi ò rán yàláyà yín, mi rán yàláyà yín iṣẹ́. Mi ò rán yín iṣẹ́ rárá lórí péjì mi. Mi rán yín iṣẹ́. Ẹ ṣe BOS. Taba ti play video fún taba ti gbọ́ me bá wa kọ sí comment section. Bàbá mi Sheriff ní kí n fún wọn lépè. Ní kí n fún yín, kí n dash yín lépè. Èèyàn mẹ́fà. Ẹ máa wá gbọ́ nǹkan tí Sunday Igboho sọ fún yín. Tó bá wá bí aláya yín re. Ẹ pé Tinubu kó lọ arrest àwọn tó ń sọ̀rọ̀ yìí. Ohun tí Sunday Igboho sọ tí Buhari ní kí wọ́n lọ pa. Ó la Fúlàní sọ nísìn. Fún fídíò wà lórí YouTube channel mi eléyìí mo fast forward ẹ fún yín ni pé because mi fẹ́ pẹ́ lórí ètò yìí. Time tí mo fẹ́ dúró lórí ó ti fẹ́ pé. Mo fast forward ẹ fún fídíò wà lórí YouTube mi mo ti jùlẹ̀ láàárọ̀ yìí. Wà lórí ìkíni Yorùbá wà lórí Yorùbá wù kẹ́ lọ wo ńbẹ̀. Èèyàn mẹ́fà ló gbà ló fún yín. But ẹ tí wàá gbọ́ nǹkan kan. Ohun tí Sunday Igboho sọ tẹ́yìn kẹ́yìn síta. Ìṣìlámù nation la wá ń fẹ́. Ìṣìlámù nation la wá ń fẹ́. Tó bá bí yàláyà yín rẹ̀ bọ́tà kẹ́ wá takọ̀ àwọn eléyìí. Ele ta ko Sunday Igboho tó máa bí furo ya ńlá ya yín re ya ńlá ya yín ni mo sọ ẹ bọ́tà kí wá takọ̀ àwọn eléyìí tó máa bí ya yín ni mo sọ tó máa bí re ẹ bọ́tà kí wá takọ̀ àwọn tó ń sọ̀rọ̀ yìí àwọn kọ̀ ya yín lélẹ̀ Tinubu gan ò jẹ́ díẹ̀ wọn so báwo ṣe mo máa jẹ́ ọmọ ẹrú ọmọ ọ̀dọ̀ second or third class citizen ní ìlú wa ọ̀rọ̀ tí Sunday Igboho sọ tó fi dèrò ẹ̀yìn ó dí tó ní kó lọ pa tó fi dèrò ẹ̀wọ̀n ó náwọn eléyìí sọ lọ́fẹ̀ẹ́ ló fò yìí tí yàlá ya yín ò lè sọ̀rọ̀ kan wọn ò bí ìyá yín re ni àwọn tí wọ́n ní Nàìjíríà lélẹ̀ ẹ̀yin ẹranko burúkú tí kò bá ti gba ọmọ ìyá èèyàn létí ọmọ bàbá ò ní ríyàn kó sá wọ́n fi tẹ ọmọ Yorùbá ni wá ìyá máa ṣẹ́ pẹ̀lú ẹ kókó ṣí kó lórí péjì mi fún mi. Meeting, they were not Nigerians. It was after the 1914 that
we assumed a new name or a name referred to as Nigeria. If you read that edict, for those of you particularly with pensions or law, like Nobera Wood, will see the content of that edict. It was an edict because it was a decision made by former British military officers who were governing us, in various ways. And Nigeria was designed and decided by British military. Ṣé are we the same thing? Ṣé a jọra wa? the country is a colony, and they couldn't have used any other term than an edict. And after that edict was approved in their meeting, this was then referred to the colonial office, and it was adopted that this new nation was then born. Nigeria was born by that declaration in the edict. So, for those who are curious like me, I read quite a bit of that edict, and it was an edict of hope that the Nigerians that were colonized from Lagos to southern part up to the northern part in 1903. Nigeria colonized wa láti Lagos to all southern parts. Kó tó máa lọ sí northern parts. Èyàn mẹ́ran kò kan wá ńbẹ̀ yẹn. Ele lè bọ́ lọ́wọ́ Fúlàní, má lè ṣe fẹ́ bọ́. 50 Jésù kò lè tún Nigeria ṣe. We are talking about 1999 constitution. We are 1999 constitution ni problem wa. If you think 1999 constitution is the only problem, Tani, about me comment section. Let me see many people that believe the only problem, Tani, is 1999 constitution. Then I will give you my own professor. That's something 1999 constitution is the problem, Tani, Nigeria. Yes, 1999 constitution wọ́n allow àwọn kan máa gbébọn káwọn kan máa da owó sínú igbó kí àwọn kan máa dẹ̀ gbé ráìsì dìríkà kan sínú abẹ́. You believe? Okay, mo ń bọ̀. If you believe only 1999 constitution is our problem, comment section for will now be regarded as a country, and that country will be named Nigeria. It is of interest to hear that maybe I'm wrong here, the historians are here. It was the governor and the wife of the governor, or I think the governor general, that in fact gave us our name, Nigeria. Lord Lugard, now, the content of that edict was simply that the people that had been put together under that edict are called Nigeria, and the people within Nigerians will now move forward and over the years build a country that they could call their own, and others will also respect as a country different from theirs. And I think that the edict was very clear. In fact, it said the life of the edict was just 100 years. The edict would expire after 100 years.